èèyàn lò ìbọn lọ́nà tó bófin mu èèyàn lè kọ́ ìbọn yẹn náà á pé òfin fàyè gbà kò síbi tí ò ti sọ̀daràn ọ̀daràn ń bẹ́nu ẹlẹ́bọ ọ̀n bẹ́nu muslim ọ̀n bẹ́nu christian ọ̀dà àní support yín láéláé lórí yorùbá nation yín tẹ́fẹ́ dání á pè yẹn ni ẹ̀fín parọ́ ọmọ wa káàkiri tọ́lá irú tó ṣe fídíò tó ń tàn káàkiri ibi yorùbá nation láti jọ ń jà a sì sọ fún pé ẹ fèèlì ṣé ẹ fèèlì ẹ ti fèèlì dọ̀rùn dàní kìámọ̀ ẹ abádẹ tako yorùbá ní ẹsẹ amọta ẹ fẹ́ pa wá ni ẹ fẹ́ pa ọmọ yorùbá ni ẹ fẹ́ ká lọ jàjà tá a lè wín ni ẹ abádẹ tako yorùbá ní ẹsẹ amọta ẹ fẹ́ pa wá ni ẹ fẹ́ pa ọmọ yorùbá ni ẹ fẹ́ ká lọ jàjà tá a lè wín ni máa gbọ́ wá méjì lọ́rọ̀ yorùbá nation tó yẹ pé yorùbá nation yìí ni ẹ̀yin tí ẹ wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí tẹ́ ẹ lọ mú orí olókun tẹ́ ẹ fi síbi flag yín tẹ́ ẹ mú orí olókun òòṣà tẹ́ ẹ fi o lè rí christian tí ó gbà wọlé o lè rí muslim tí ó gbà wọlé tó yẹ pé christian lọ́wọ́ wà behind the yorùbá nation takùbà sí takò ẹni tó yẹ pé oníṣẹ̀ṣe ni takùbà sí takò ẹni tó yẹ pé mùsùlùmí ni takùbà sí takò ẹni fààyè gba yorùbá nation kan àwa nǹkan support ní nàìjíríà òde òní àwa pẹ̀lú ọlọ́pàá àbẹ̀lú pé ọlọ́pàá wa mọ́dàmà tí wọ́n ti ń protect one nàìjíríà tí ń protect òfin tí wọ́n fi gbé nàìjíríà kalẹ̀ ọlọ́pàá wa ní àwa la ní nǹkan wa a máa support wọn against yín tá lọ́lọ́ ignorant àwọn aláìmọ̀kan yàtọ̀ sẹ́ni tí ó mọ̀ tó yẹ pé tó bá ti mọ̀ yọ gbà àmọ́ àwọn kan bẹ́ẹ̀ wò tí ẹ fẹ́ mọ̀ lórí ìsọkúsọ tí wọ́n fẹ́ sọ nítorí wọn la fẹ́ ṣàlàyé kékeré láàrin ìṣẹ́jú kékeré nípa jihad ẹ gbọ́ dáadáa ara islam ni ìgbólóhùn yẹn iṣẹ́ rẹ̀ ìgbàgbọ́ nú ẹ̀ títẹ̀lé lílò kò kì í ṣe criminal tá a máa gbé pamọ́ tá a bá dákẹ́ lórí ìtumọ̀ jihad àwọn ọ̀dẹ̀ àwọn olódo tí ọmọ ń pa jihad tí wọ́n ń fọ́tọ́ wọn ò bá àwọn túmọ̀ rẹ̀ ni. Mufti Imran Dauda Ọlọ́run o títóbi rẹ ò láfiwé o Yorùbá ẹ pé lọ́rọ̀ àkọsílẹ̀ ló padà jẹ wáyà Yorùbá sọ̀rọ̀ lọ wájú wọ́n sọ̀rọ̀ lọ sẹ́yìn wọ́n ní bí orílẹ̀-èdè kan bá ṣì ń tòrò wọ́n ní bí àdúgbò kan bá ṣì ń tòrò bí fíléèjì town city kan bá ṣì ń tòrò àní bí ẹbí kan bá ṣì ń tòrò bí àdúgbò kan bá ṣì ń tòrò sẹ́ẹ́ kí ni wọ́n wí kí lẹ́yìn Yorùbá wí ẹ bá mi kọ síbi comment section wọ́n ní ọmọ àlè tí ń bẹ láàrin ibẹ̀ yẹn kò ì dàgbà ní nítorí tí ọmọ àlè bá ti dàgbà wọn ò lè má hùwà ọmọ àlè wọn á hùwà ọmọ ẹran ọ̀nà wo lẹ́sìn má mọ̀ wípé ọmọ àlè nírú wọn nípa ìwà ọ̀rọ̀ ẹnu àti ìṣe wọn ó lè fi má mọ̀ wọn lọ́mọ àlè ẹjọ́ pẹ̀lú ọ̀rọ̀ tó ń jábọ́ lẹ́nu Imran Dauda oní BH oní Boko Haram torí nǹkan tó fẹ́ wá ṣe oní jihadist Imran Dauda jihadist nǹkan tó fẹ́ wá ṣe nílẹ̀ Yorùbá nìyẹn ṣé ẹ ò rí pé ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu àti wá ẹ̀ sí ilẹ̀ Yorùbá àti sí ọmọ Yorùbá kìkìdá ọmọ àlè ló lè máa ṣe bẹ́ẹ̀ ṣé mo parọ́ nǹkan tó fi máa dá ọmọ Yorùbá ọmọ ọkọ ọ̀ríjínà ọmọ Yorùbá tó fi máa dá mọ̀ kò sí bí ìjà ṣe lè ṣẹlẹ̀ kò sí ohunkóhun tó bá wù kó lè dé pẹ̀lú ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ẹ̀ wọn ò ní kógun jára wọn kò ṣe bí ká kú o ṣùgbọ́n tó bá ti di wípé ẹni láti para wa ni ẹni láti kú ni ó ní láti jẹ́lẹ̀ ni ẹni láti ṣe kinní kan ni a máa bàjẹ́ ni a máa ṣe kinní kan ni ọmọ àlè ni wọ́n láti sìn lọ ẹ lọ nóòtì ẹ̀ náà tẹ bá ti ń gbọ́ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn lẹ́nu irú ẹnikẹ́ni ìbá jẹ́ àgbàlagbà ẹni post tí ìbáwùn kò wà kàn ti mọ̀ wípé wàláhì eléyìí ò sí lára wa just like bí Imran Dauda oníjihadis bó ṣe ń ṣe bí ọmọ àlè tí ẹ ní ṣé ó ṣe bí ọmọ àlè ni ọmọ àlè ni
ọ̀rọ̀ ẹnu àti ṣe ẹ ó ti fi hàn. Ẹ̀yin náà ẹ gbọ́ nǹkan tó ń wí. Èmi kò dẹ̀rọ wípé òṣì lọ́pọlọ kékeré bí torí ẹja ni òmí ìkọ̀mọ́ wípé ọpọlọ bá bù fún ẹ. Mọ́fítì ìwọ àti ọ̀gá ẹ Olúwo ó rí bólúwo bí àwọn onílẹ̀ mo lẹ́ máa ṣẹ̀sìn ṣó nílẹ̀ ò fi ṣẹ̀sìn ẹwẹ̀sìn tó ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀. Ìsìnrí bá wí ìrólúwo bá wí. Ó ti sọ ó wà lórí Google látọdún tó ti pẹ́ pẹ̀lú píkṣọ̀ ẹ tó Olúwo ti rin òhò tó kórun sáyà tó gbé ṣé ní 50 cent síbẹ̀ nígbà tó mú ṣẹ́ ọ̀kúnkúndùn 19419 yẹn tó mú lójú pálí yẹn tẹlú wọn ní Canada Amẹ́ríkà ó wà lórí Google. Ó lóun ò wá láti ilé ọba kò sí kan tó kàn pẹ̀lú ọba ó ní jẹ́jẹ́ òun ló ń jókòó tóun ṣe 419 òun lábúrọ̀dù ń bẹ́ tóun ṣe fraud ó ní tí wọ́n ṣe kí ni tí wọ́n pè kóun wá joyè kóun wá jọba. Ìgbà tí òun sì pé ẹ̀jẹ̀ ọba ń bẹ lára ẹ̀ ẹ̀rí tó dé bẹ̀ tán ẹ̀rí pé lódìlódì ni the next thing tí Olúwo wá fẹ́ fi compensate àwọn gbogbo àwọn tó ní kó wá joyè òun náà báyìí gbogbo wọn náà jọ fèpè léra wọn kiri. Àtìlú àti gbogbo ẹ̀ bí Olúwo ṣe máa kó àwọn tàhún wá sí Ìwó tó máa wá payín pẹ̀lú jihadist ó ní Islamic tóun gbà fanatic ni ó ní bí ogun ló ń ṣòun kóun payín run nǹkan àbẹ́yìn ò rí ńgbà tó kó àwọn tàhún wá tí wọ́n ṣe àìyá ibi tí Olúwo àti Mọ́fítì Ìwó tí wọ́n gbé ẹ̀sìn mùsùlùmí tí wọ́n lọ ṣùgbọ́n kò dẹ̀ wá rújú o wàláì kò rújú torí ọ̀rọ̀ ẹnu ẹ̀ farabalẹ̀ kó gbọ́ ọ̀rọ̀ ẹnu ẹ̀ ó fẹnu ara ẹ̀ sọ ó láwọn ò ṣe kí ni àwọn jihadist làwọn ó sì ń rọ gbogbo àwọn mùsùlùmí ẹgbẹ́ ẹ̀ tó kù wípé kí wọ́n máa fi jihadist sórí orúkọ wọn sí abẹ́ ẹ̀sìn tó ń ṣe. Ó ní jihadist ní ogun ní jagunjagun ó ní ìdí táwọn ò ṣe ní gbà táwọn ò ní support Yorùbá nation òun àtàwọn kọ́kọ́ sí ẹnìkan ni o torí kò sí organization kan tí mo rí àbí àwọn olóríire ọmọkọ ilẹ̀ Yorùbá tí wọ́n rí tọ́mọ̀ bóyá Mọ́fítì onítàhún ó wà láyé ẹ wá wo Mọ́fítì níbi tí kinní ẹ tí ò ti wá sí ọpọlọ kankan mọ́ ní ọpọlọ ẹ ó wá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni wípé ìwọ ló máa decide fúnlẹ̀ Yorùbá nation ó ní ẹ̀yìn Yorùbá nation ó ti lulẹ̀ kò lọ́bì kankan kò ṣe kinní kan kò lè yí ẹ bá mi kọ síbi comment section ẹ máa sọ fún Imran Dauda tàhún ẹ sọ fún yín pé kò lè yé ẹ yóò yé wọn lọ́la níbi tí mo ti rí wípé ò lọ́pọlọ wo bó ṣe ṣùtì ara ẹ lẹ́sẹ̀ ìgbà tó gbọ́ Yorùbá tó kì í ṣọmọkọ Yorùbá ọmọ àlè ni ẹ ó ti ṣú ojú wípé pọ́nrán ọmọ àlè náà fi bí ẹ òun ló ṣe wùwọ́ ọmọ àlè ó ní àwa ṣetán ó ní bó bá jẹ́ Kristẹni ìwọ tó jẹ́ Mùsùlùmí tó lọ́n bìlíìfù ọ̀rọ̀ ẹnu àgéèsì ayé ara ẹ ìwọ tó bá jọmọ ọkọ Yorùbá tó ń gbógun ti Yorùbá nation movement ọ̀run ẹ ló ń gbógun ti àná ẹni àtọjọ́ ọ̀la àtàràndìràn ọmọ ẹ ìṣerere wọn òun ló ń gbógun ti lọ lísì sí wọn kó ṣe torí ẹ̀sìn ṣùgbọ́n ó ti ṣàánú yín ó ti àwọn onílẹ̀ ti jáde lẹ́nu ẹ̀ ó ní tó bá jẹ́ Kristẹni òun ló ṣe kíni tí wọ́n wà brain behind Yorùbá nation àwọn ò ní gbà ìyẹn òun àtàwọn Olúwo àtàwọn tàhún ẹ̀ torí ìrìn àjò Yorùbá nation ó ti lọ fà tó bá gbé ó ti lọ fà ṣe wá rí information yẹn tẹ́ ẹ fẹ́ gbọ́ yẹn ẹ lè gbọ́ lọ́dọ̀ tí tèmi ẹ lè gbọ́ lórí social media ẹ ní gbọ́ kó ó ní bó bá jẹ́ oníṣẹ̀ṣe ètò àwọn tóun pè lẹ́lẹ́bọ ó sì gbàgbé wípé tóun bá lọ tó lọ sọ̀kò àṣìtánì ẹbọ kọ́ ló lọ practice ńbẹ̀ àwọn ẹlẹ́bọ báwo náà ṣe ń dírẹ́sì àwọn oníṣẹ̀ṣe báwo la ṣe ń dírẹ́sì because Kristẹni ni mí Mùsùlùmí ni mí oníṣẹ̀ṣe ni mí gbogbo ẹ̀sìn ilẹ̀ bàbá mi tó ń sìn bẹ́ẹ̀ ni mo ṣe pẹ̀lú ìfẹ́ àti ìfọ̀kànbalẹ̀ láì fara nìyàn kankan lára mo ní Quran bẹ́ẹ̀ ni. Ó ní tó bá jẹ́ oníṣẹ̀ṣe tó bá jẹ́ Mùsùlùmí tó bá jẹ́ Kristẹni ló wà brain behind Yorùbá nation ó láwọn ò ní gbà ìwọ tó wá jẹ́ Mùsùlùmí tó lọ ń bìlífù ọ̀rọ̀ ẹnu ẹ̀ tó fi síbi ẹ̀sìn ṣé o ti wá rí wípé kò ní kankan ṣe ẹ̀sìn kò ní kankan ṣe nípa ẹ̀sìn nǹkan tó mu tó fi ń gbógun ti movement tí inú burúkú ṣe ń bi tí ò dẹ̀ mọ̀ wípé àmọ́ lòun nínú ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá àti nílẹ̀ Yorùbá àmọ́ ni Imran Dauda tàhún
Mufti Ìwó Tàhún ó sí lára àwọn tó ń pàṣẹ ilẹ̀ Yorùbá, àmọ́ ni ó sí lára ẹran wa. Àwọn tó gbéṣẹ́ fún yín kẹ́ wá gbógun ti ilẹ̀ Yorùbá, kẹ́ wá tẹpasẹ̀ ẹ̀sìn wọlé láti kógun jà wá. Ṣé bá a fún ẹ ní ìfúkúfún báyìí ó bẹ̀rẹ̀ sí ní fọ̀fọ̀kúfọ̀. Ṣé ẹ̀yin mùsùlùmí ìwọ̀nba torí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà nínú kọ́kọ̀sẹ̀ tó ń tẹ̀lé followers náà tẹ sá lọ tán ó wà lára nǹkan tára fi ń kan. Ṣé ẹ̀yin ò rí para ni? Mo kí wa mo kí wa gbogbo ibikíbi tẹ́ bá wà tẹ́tí ń gbọ́ mi tẹ́tí ń wò mí. Orúkọ tèmi ò yí padà rárá, Yèyé Dára Kowé ni mò ń jẹ́. Ṣé ẹ̀yin ò rí pé pẹ̀lú ìkanra àti ìbínú àti ìtara òun ni ó fi ń sọ̀rọ̀, ó ti jó àti bá tiẹ̀ jẹ́. Kò dẹ̀ sẹ́ni tó bá tiẹ̀ jẹ́, onílẹ̀ ló bá ti yín jẹ́, ẹnu ara ẹ ló fi bayé ara ẹ jẹ́ tí ó fi lé gbogbo followers ẹ lọ. Àwa kọ́ la ṣe bẹ́ẹ̀. Ó ní àwa Yorùbá nation ẹ̀ tẹ̀lé wa. Ta ló awágò kọ́ máa lè dání torí pé ọmọ àlè ti pọ̀jọ́ ọmọ kan lọ nílẹ̀ Yorùbá. Kìkìdá ọmọ àlè olórí burúkú ni yín, bí ogun bí kẹ́ pa ìṣẹ̀ṣe, kẹ́ pa gbogbo nǹkan lẹ̀ Yorùbá, kẹ́ parẹ́, kẹ́ sọ di tẹni ẹlẹ́ni, kẹ́ wá lọ kó àwọn fámìlì Tàhún yín wá kan wá máa ṣe nílẹ̀ Yorùbá. A ti sọ fún ó ti jó àjàjà ẹ̀sìn. Ọmọ ìyá kan náà ni wá nílẹ̀ Yorùbá. Yorùbá Kristẹni fẹ́ Mùsùlùmí, Mùsùlùmí fẹ́ oníṣẹ̀ṣe fẹ́ Kristẹni, gbogbo wa a ti wọnú ara wa, ọmọ ìyá ni wá. Àìfàyè gba Tàhún ẹ̀ òun ló ṣe ń múra kankan tó lóun fẹ́ jà ṣe Tàhún. Ó ti jó àjàjà ẹ̀sìn. Gbé jihadis ẹ lọ sí Saudi, gbé lọ sí ó ilé tètè gbé lọ sí north. Ẹbí ó dẹ̀ pé wọ́n náà ti ṣe kankan ní north pé wọ́n ti ju oko àṣetánì. Ó dẹ̀ pé náà ti sọ̀kalẹ̀ náà sí north bí rọ́bò tán lórí Google. Ó lè gbé lọ́bẹ̀. Tẹ́ bá sọ pé ẹ̀yin ò tẹ̀lé wa kò jẹ́ dandan. Ó náà fẹ́ lọ pa yín. Yorùbá nation fẹ́ lọ pa yín. Nǹkan tí kò yẹ nígbà tó lọ́pọlọ. Kò síbi kankan tí anybody ń kó yín lọ. Orí ilẹ̀ ibi tẹ́ wà náà lẹ máa wà. Inú ilé baba yín, ilé ibi tẹ́ ti ń fẹ́ lá property ẹ tó jókòó sí, tó kọ́ ṣọ́ọ̀pù ẹ tó ń lọ gbogbo bó ṣe ń ṣe àdúgbò ẹ gbogbo bó ṣe ń ṣe náà ló ṣe máa ṣe lọ. Ṣùgbọ́n ìgbésí ayé á wá rọrùn fún ẹ. Iná á wà, omi á wà, ọ̀nà á wà, security á wà, gbogbo nǹkan á máa lọ bó ṣe yẹ kó ṣe lọ. Kò ní sí já ẹ̀sìn, kò sí Tàhún, ṣùgbọ́n àgbà Tàhún o. Àgbà ẹ̀sìn Mùsùlùmí, ṣùgbọ́n àgbà Tàhún. Níbi tí ẹ̀rù Ọlọ́run ti wá bà mí, Mufti Tàhún. Ó náà fẹ́ lọ pa yín ni. Ta ló fẹ́ para wọn láàrin àwa ọmọkọ Yorùbá nation àti ẹ̀yin Islamic Tàhún? Ìwọ tó ń gbowó lọ́wọ́ àwọn Saudi, lọ́wọ́ àwọn ará Saudi tó wá fẹ́ kógun jà wá ìwọ àtolúwo brother ẹ̀. Ṣebí àwọn Mùsùlùmí ẹgbẹ́ àwọn Ògo Ìlọrin ó rí bọ́yẹ kọ fún ẹ lẹ́nu ọjọ́ mẹ́ta tí ẹ lu. Ojú ẹ ó rọ́rọ̀ sọ, ó ṣe fi kanra mọ́ wọn. Èwo làbọ̀rọ̀ fi kanra ìtàmájé. Ṣáwa la bá tiẹ̀ jẹ́ ni ṣe báwọn Ògo Ìlọrin àtàwọn Mùsùlùmí tó kù káàkiri àgbáyé ilẹ̀ Yorùbá. Àwọn náà bá tiẹ̀ jẹ́ wọ́n láwọn ò bá ẹ ṣe Tàhún. Wọ́n ní no, ṣe Mùsùlùmí Tàhún. Ẹ̀là ojú kan. Ẹ̀là part 1. Ẹ̀là part 2. Ṣe Tàhún. Mufti Ìwó tí ò dẹ́dẹ́. Ṣe Tàhún. Ẹ̀là ojú kan. Àwọn Ògo Ìlọrin wọ́n kí fún wọn ní Olúwo wá bí wàá máa kulẹ̀ kiri òun pé rẹ̀ ní Olúwo Mufti ilẹ̀ Yorùbá. Wọ́n ní Imra Dauda wá bí òun pé rẹ̀ ní Mufti ilẹ̀ Yorùbá. Ta ló fi ẹ́ jẹ́? Ta ni ìwọ? Wọ́n ní ìwọ ọmọ àlè lásán àtọ̀rìn wá tó fi pọ́nrán ọmọ àlè bí. Ìwọ náà ọmọ ọkọ ilẹ̀ Yorùbá ń sọ̀rọ̀. Ìwọ náà wá fẹ́ dá sí òun kulẹ̀ bọ̀. Àwọn Mùsùlùmí ẹgbẹ́ ẹ̀ ló sọ bẹ́ẹ̀ fún ẹ. Ó wà lórí social media, ó wà online. Wọ́n kó fún ẹ. Wọ́n tún wá tẹ̀síwájú. Wọ́n ní Mufti Ìwó ló jẹ́. Wọ́n ní Mufti Ìwó ló jẹ́. Àwọn èyí onísàbákà mẹ́wàá. Wọ́n ní Mufti Ìwó àbọ̀ ògbọ́ bó ṣe kìpọ̀ rí ìyá láyé ẹ̀. Ó ní Mufti Ìwó ló jẹ́. Ó ní kò dé ẹdẹ lásán. Ó wá pẹ̀rẹ̀ ní Mufti ilẹ̀ Yorùbá. Ó ní Mufti Olúwo ló jẹ́. Kò dẹ̀ kọjá ẹnu palace Olúwo ìwọ àtolúwo ẹjọ́ máa ṣe rádaràda yín. Ẹjọ́ máa Tàhún lọ́dọ̀ yín mẹ́. Mo wá wò pé kí ló lè tẹ́lẹ̀ iṣẹ́ ti náírà yín sínú tẹ́lẹ̀ ni. Ó ga o. Yorùbá lọ́dẹ̀ lọ tọ́bọ̀ ọ̀tọ̀ ní oyè tó kanra o.
ó ń bọ̀ àwa àkàrà ẹ̀dẹ̀ tó já sí wípé Ẹdẹ àti Ìwó wọ́n so mọ́ra wọn so Olúwo àṣẹ Olúwo gan ò tiẹ̀ kọjá kò tiẹ̀ dẹ́dẹ́ bọ́ Ẹdẹ ṣe súnmọ́ Ìwó tó tàì. Mufti Imra Tahun wọ́n ní mufti ẹ kò kọjá ẹnu pálásì brọ́dà Olúwo kọ́sí ẹ̀dẹ̀ brọ́dà ẹni fámìlì nìyí wọ́n ní ká ẹ̀jọ́ mufti ò kọjá àárín ara yín. So àwọn mùsùlùmí ilẹ̀ Yorùbá gan gbogbo wọn láti ọ̀tún òsì everywhere ní ìró níbù wọ́n fohùn papọ̀ wọ́n fohùn kò wọ́n ní Mufti Imran Dauda Tahun àwọn kẹ̀yìn sí ẹ o wọ́n láwọn ò gba mùsùlùmí Tahun ó ti wá jó ẹ ojo wọn ò gbúdọ̀ bá ayé yóò gbúdọ̀ bàjẹ́ kọjá báyìí náà lọ ṣáwà la sọ bẹ́ẹ̀ ni ṣé Yorùbá nation ló sọ bẹ́ẹ̀ ni ayé gbogbo yín ti wá polúkúrúmuṣu débi wípé tí kan bá ti ṣe yín tẹ́ bá fẹ́ kọ́ lísì sí fídíò yẹn tẹ́ bá ti dárúkọ Yorùbá nation ayé yín ò lójú. òun á gbọ́ ó tún tẹ̀síwájú ó ní bó bá jẹ́ Kristẹni kò ní tẹ̀lé àwọn Kristẹni wọn ò ní tẹ̀lé Yorùbá nation torí lógo orí olókun ó ní àwọn oníṣẹ̀ṣe wọn ò ní tẹ̀lé Yorùbá nation torí orí olókun kẹ́ lè máa rí bó ṣe pòdà ó ponú ó pòdà ó tún gbé mu ó ní àwọn mùsùlùmí o àwọn ò ní tẹ̀lé Yorùbá nation nítorí olókun ìwọ tó wá lọ ń bìlíìfù ọ̀rọ̀ ẹnu ẹ̀ tẹ́lẹ̀ tó ń sọ wípé Yorùbá nation kan tó kọ́kọ́ irọ́ tó kọ́kọ́ pa fún yín ni pé wọn wá invite yín àbó ògbọ́nu fídíò ẹ̀ kan last year ó ní wọn pè yín sí ìgbà tá a fún ní ìfòkúfò ó bọ́ síta ó ní wọ́n invite òun ìgbà tó máa débẹ̀ ó ní gbogbo àwọn tó wà ń bẹ̀ ó ní Kristẹni ni wọ́n ṣé ẹ̀sìn tiyín wọ́n ní kẹ́ ẹ má bá àwọn ẹ̀sìn mìíràn ṣe òun náà ló tún sọ nínú fídíò ń sìn wípé òun ò bá anybody jà ẹ̀sìn wọn ò bá anybody tó bá ṣẹ̀sìn kó má wàá fi ni wọ́n lára tó bá fi ni wọ́n lára àwọn á ṣe jìhágìsì wọ́n á gbógun wọ́n á jagun ẹ wá béèrè lọ́wọ́ Olúwo ta ló ń fi ẹ̀sìn nira wọn lára ní gbogbo ẹ̀sìn tó wà nílẹ̀ Yorùbá ẹ jẹ́ àti ẹ̀mú ẹ̀sìn mẹ́ta gbòógì yẹn ẹ̀sìn ṣẹṣẹ ẹ̀sìn mùsùlùmí àti kìrìsìtẹ́nì nínú ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta tá a yàn láàyò tá a ń practice tó láòdù dáadáa nílẹ̀ Yorùbá àwọn ẹlẹ́sìn wo ló ṣe jàgídíjàgan àwọn ẹlẹ́sìn wo ló ń ti àwọn ènìyàn mọ́lé àwọn ẹlẹ́sìn wo ló ń pa àwọn èèyàn innocent people àwọn ẹlẹ́sìn wo ló ń lọ sínú mosque tí wọ́n á mú tọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ ní nọ́ọ̀tì wọ́n láwọn èèyàn kúnnú mosque wọ́n dẹ̀ ń ṣe prayer àwọn ará bíi àwọn Tahun àwọn fámìlì Imra Mufti Tahun àtàwọn Olúwo wọ́n dẹ̀ àwọn fámìlì wọn àwọn èèyàn wọn àwọn gúrùpù Tahun mùsùlùmí Tahun wọ́n dẹ̀ lọ wọ́n dẹ̀ ṣáná sí wọ́n dẹ̀ sún wọ́n mọ́nú mosque àtàwọn ní ìlú tó lọ́ba tó níjòyè àwọn wo ni wọ́n pa Deborah lọ́sàn gangan tó dáná sí lọ́sàn gangan nílùú tó ní pírẹsidẹ́ǹtì tó lọ́ba tó níjòyè àwọn Tahun ó wá nítorí orí olókùn kò tún ṣe torí ẹ̀sìn mọ́ mo sọ fún ẹ mo ní nǹkan tí kò yé yín ó pọ̀ gan ni ṣe rí ilẹ̀ Yorùbá àwọn nǹkan kan wà tí kò yé ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ máa ń gbógun ti ilẹ̀ Yorùbá Mufti àtolúwo torí owó tẹ̀yìn ń gbà lọ́wọ́ àwọn Saudi àwọn ò nígbà kẹwàá ba ilẹ̀ bàbá wa jẹ́ torí àníbò míì ọ̀lẹ́ ti bá ti yín jẹ́ lọ wáṣẹ́ ilẹ̀ Yorùbá ẹ̀ ń jẹ ata epo omi iyọ̀ tẹ́ ń jẹ lójoojúmọ́ tẹ́ fi ń jẹ èèyàn tẹ́ fi ń jẹ ilẹ̀ Yorùbá lẹ ti ń jẹ ibẹ̀ lẹ ti ń jẹ ẹ̀ẹ́dẹ̀mọ̀ bẹ́ẹ̀ ṣe ń gbógun ti movement tẹ́ẹ̀dẹ̀ ń gbógun ti ilẹ̀ Yorùbá kò ní gbógun ti yín ṣé ẹ̀rí para ti ni yín ni ó rí Olúwo ṣẹ̀sìn àwọn onílẹ̀ ló fọlúwo ṣẹ̀sìn ẹ̀sìn Awórò kò dẹ̀ tí ìṣẹ̀sìn yẹn tíntínní ló sì rí ṣé rí eléyìí tó ń bọ̀ fún ìwọ Imra Dauda Tahun àti brọ́dà Olúwo ẹ̀sìn gbogbo international ẹ̀sìn àgbáyé ni ṣe bẹ́ẹ̀ rí láti ìlú òyìnbó wá náà ti wá fi Olúwo ṣe ẹ̀sìn 419 frosta ẹ̀yin ará ìwọ ẹ̀pẹ̀lẹ̀ ẹkú tiyín ó lè lẹ́fi jọba ó lè bàrà wò ọmọ Tahun gbogbo nǹkan ló pèsè yín lára níwò abẹ́lájọ tí gbogbo yín wọ̀ ṣin bí omi ọbẹ̀ wọ́n ti fi Tahun kó yín wọ́n ti gbé yín sínú ìgbèkùn ẹ lè wú kọ́ mọ́ ṣó wá rí orí olókun tó wá sọ yẹn jẹ́ wá ṣàlàyé fún ẹ torí mo rí wípé ọpọlọ ẹ bá bu ò ní nígbà tó ní àti mùsùlùmí kìrìsìtẹ́nì àtọ́níṣẹ̀ṣe torí orí olókun tá à ń lò àṣẹ lógò nínú múfúmẹ́ǹtì wọn ò ní bá wa ṣe ta ló sọ fún ẹ bẹ́ẹ̀
ó dẹ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni wípé wọ́n lágbẹnusọ gbogbo ilẹ̀ Yorùbá níwọ̀ tó jẹ́ pé àmọ́ ló jẹ́ nílẹ̀ Yorùbá ó wára ẹran wa ló máa wá ṣe nǹkan o. Ta ló sọ fún ẹ wípé mùsùlùmí kìrìsìtẹ́nì àtàwọn oníṣẹ̀ṣe ò bá Yorùbá nation ṣe? Yorùbá nation tó ti lọ fàáfàá ó yá máa bá mi kọ́ síbi compensation ó ti lọ fà tó bá ń gbé ó ti lọ fà yes Yorùbá nation yẹn náà pé bẹ́ẹ̀ a nídìí irú yín ṣó wá rí orí olókun yẹn níbi tí o ponú dé kọjá ìṣàlàyé ẹ̀ fún ẹ gbogbo ọba aládé nílẹ̀ Yorùbá tó bá jẹ ọba tí wọ́n ń pè ní kábíyèsí o òun àti gbogbo ọba aládé àtòrí olókun yẹn wọ́n jọ ń sùn wọ́n jọ ń jí ni àbó ti rọ́ba aládé tí ó dé adé sórí tí ò ní lógò orí olókun bẹ́ẹ̀ jàre mọ́fítì tàún wá ṣó orí gbogbo adé tí ọba tó fi ń pè wọ́n ní ọba tí wọ́n fi ń ṣe kábíyèsí fún wọn èwo lórí tí kò ní orí tí ò ní orí olókun bẹ́ẹ̀ lọ wo orí ọba aládé gbogbo ọba ilẹ̀ Yorùbá kábíyèsí ọba wa Ògúnwùsì Ọ̀jájádé second orúkọ làpọ̀ ọba aládé kábíyèsí adé ìṣẹ̀ǹbáyé gan adé ààrẹ tí wọ́n dé tán ní tán bá gbé ọrùn wọ̀ wọ́n lọ wò dáadáa orí olókun máa ń bẹ́ẹ̀ wàá mo mọ̀ pé inú ẹ̀ pò ìfún ẹ lọ màá ẹ̀pù ayé ẹ̀ tàún wàá bí brọ́dà ẹ̀ Olúwo adé tó ń dé sórí níbi tí ìwúwe tẹ́ ti ponú tí ìfún yín ti jà ṣé orí ológo orí olókun sí lórí adé tí Olúwo ń dé ọ̀dẹ̀ ni ẹ́. mo fẹ́ tó bá tún ti gbọ́ fídíò kó tún padà wá kó ṣe mí kó tún sọ pé torí ṣó mọ̀ pé ẹ̀sìn oníwọ̀n pè yín sí nígbà yẹn o ti wá rí wípé àìmọye sheik àìmọye àgbà àfà nínú Yorùbá nation movement wọ́n lọ fà àwọn mùsùlùmí olóríire àwọn mùsùlùmí ọmọ ọkọ original tí wọ́n fẹ́ ìtẹ̀síwájú ìran wọn kì í ṣe bí tọmọ àlè Tàún Imran yìí o mọ́fítì Tàún àwọn òṣogun Tàún lọ́dọ̀ wa nílẹ̀ Yorùbá mọ́fítì tó bá máa kú ni kó kú àjàjà ẹ̀sìn àti Yorùbá àti mùsùlùmí oníjẹ̀ṣe kìrìsìtẹ́nì ọmọ ìyá ni wá bó ṣe máa lọ bá ṣe bá lọ́wọ́ àwọn òbí wa bó ṣe máa lọ nìyẹn tára bá ti ní ẹ tán wàá padà lọ sí nọ́ọ̀tì wàá lọ ṣe Tàún ẹ̀ ń bẹ́ẹ̀ ṣùgbọ́n nílẹ̀ Yorùbá tí a yìí no we say no to mọ́fítì Ìwó àtolúwo Tàún àfẹ́lẹ̀ Yorùbá àwa ò ṣe jihadisi orí olókùn kan ni problem ẹ torí kò sọba tí tó bá dádé tó bá tí forí torí olókùn ò bá sínú adé ẹ ó jọba yes ṣé o ti wá rí wípé kò yí ẹ ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ò yí ẹ kó lè yí ẹ Ìbàdàn ló lè mọ ò lè mọ láyípo yẹn gangan ni bàbá Ìbàdàn bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ó yá tó padà wá gbélé náà. àmẹ́ni ọba wa bá wa jagun àdàbòbòra wa ẹni tí Islam sọ ni pé n tí òun gbé dání yìí ẹni a bá ṣàlàyé ẹ̀ fún tó bá gbà kọjọ ìwà tí kò bá gbà lakùndínukún wàlíyàdì máa ń ṣẹṣin tí kí èmi náà máa ń ṣe tèmi mọ́tòrí wípé èmi ọ̀gbá tó gbà kọ́ wá ló gbógun tì mí tó bá gbógun tì mí jihad ní fi reply rẹ̀ so mo ṣe defend ara mi pé mọ́ gbógun tì mí fi mí lọ́rùn lẹ̀ jihad ni orí àwọn ọ̀dẹ̀ wọ́n á ní wọ́n ti ń pèpè sí jihad o nígbà tí wọ́n bá ń pèpè sí ìparun ikú àrùn ọgọ ni kò ṣẹ̀sìn kankan tó náà ní ọmọ ogun bí wọ́n ṣe ń pè ẹ̀sìn àwọn oníṣẹ̀ṣe tó ṣé wọn lọ́mọ ogun ni wọn èyí lòbọn ṣé wọn èyí tafà wọn ìnáyàn ló ń dè wọn lọ́mọ ogun ò ní akọgun ṣé wọn jagun ẹ̀mẹ́yẹ ìlú tí wọ́n tú ọmọ ìgbà tí ogun jíjà Yorùbá àwọn ẹlẹ́bọ ọmọ ìgbà tó tú ìlú Ọ̀yọ́ Aláàfin gẹ́gẹ́ fúnra rẹ̀ ìlú wo ní bẹ́ẹ̀lẹ̀ Yorùbá yà fáwọn kọ̀ọ̀kan tọ́lọ́ ń kàṣánú tó gun ọjà ẹ̀yin ẹlẹ́bọ gẹ́gẹ́ fúnra yín jagunjagun ni yín ẹni bá fẹ́ sẹ̀mí lẹ́gbẹ̀ẹ́ yín ọmọ rìmúfù jihadi o torí táwọn ti rìmúfù jihadi ẹ lọ lù pamọ́ lé ni ẹ ti gbàgbé 1950 Apálára àfa Apálára tó ṣe wáàsí lẹ́kọ̀ọ́ ẹ bá àwọn jagunjagun ẹ̀yin ẹlẹ́bọ lọ́lọ́ ọ̀dọ́ rẹ̀ lọ́lọ́ rẹ̀ rámú ní tí Christian ò ṣerú ẹ̀ fún arí wọ́n pa wọ́n sì kún wẹ́lẹ́wẹ́lẹ́ wọ́n dẹ̀ dà sódò tó o bá ti wá bá irú èmi nìsí tó bá wá bẹ́ mi ọba àwọn olóòtú rẹ̀ ń bẹ
Okay? tó ti wá ríra ẹ̀ anybody tó bá attack yín ẹ bá mi béèrè lọ́wọ́ mufti àwọn wo ló ń attack yín ṣé kristẹni ló attack ẹ̀yin Tàhún ni àbí àwọn oníṣẹ̀ṣe ló attack ẹ̀yin Tàhún ẹ̀yin lẹ fi gbogbo ìgbà tẹ́ ń jọra yín mọ́lẹ̀ mufti ẹ̀yin lẹ fọ́ọ̀sì ẹ̀sìn yín tẹ́ ń fọ́ọ̀sì ẹ̀ ọ̀rọ̀ tó ń sọ ara ẹ̀ ló ń sọ sí ẹ̀yin lẹ ń ṣe jàgídíjàgan tẹ́ sọ wípé dandan ẹ fẹ́ ẹ̀sìn mìíràn mọ́ nílẹ̀ Yorùbá ju ẹ̀sìn mùsùlùmí Tàhún ẹ lọ àwa ọmọ ọkọ sì sọ wípé àwa ò ṣe ti yín gbogbo ẹ̀sìn làwa faramọ́ nílẹ̀ Yorùbá ọmọ ìyá ni wá àjàjà ẹ̀sìn nítorí o fẹ́ gbé ìjà jihadis wá sílẹ̀ Yorùbá tátakò òun ló ń bí ẹnu bó o bá wá lọ́wọ́ sí o àmọ́ tiẹ̀ ní àwọ̀ ò ní ìdí ẹ Yorùbá nation ò recognize ìwọ àti kọ́kọ́sì ẹ àti Olúwo ta ni yín ẹ máa pera yín ní nǹkan nílẹ̀ Yorùbá tẹ́ṣe rò pé jámọ̀ kankan ta ni yín ta ló ràn ìyá yín ta ló mọ̀ ìyá yín àti wípé ìkọrẹ wo lórí tó ṣe nílẹ̀ Yorùbá táwọn èèyàn jàkànjàkàn wà bẹ́ẹ̀ ṣòro Olúwo ń bẹ wọ́n ti minus Olúwo nílẹ̀ Yorùbá Tàhún ní kẹ́ bá máa bá lọ ó ti jó yín àti rí pé lórí ọmọ àlè ni yín jihadis lẹ fẹ́ wá practice nílẹ̀ Yorùbá àfàyè gbà á ṣé mùsùlùmí ló wá ní yín lára pé kẹ́ wá di mùsùlùmí ṣé oníṣẹ̀ṣe ló wá fi ayé ní àwọn mùsùlùmí lára pé dandan kó wá di oníṣẹ̀ṣe ẹjọ́ ẹ já mi níbi comment section ṣé kristẹni ló wá fógun mọ́ mùsùlùmí wípé mùsùlùmí o ẹ̀yin Tàhún o ẹni láti di kristẹni by fire by thunder ṣé bí ẹ̀yin Tàhún yìí mùsùlùmí Tàhún mufti wo ẹ̀yin lẹ́lọ́kọ́ àwọn jihadis wá sílẹ̀ Yorùbá tẹni ẹ fẹ́ kí gbogbo ilẹ̀ Yorùbá kàn máa ṣe ẹ̀sìn ẹyọ kan ṣoṣo àwa sì sọ fún yín wípé owó tẹ lọ gbà ní kẹ́ lọ dá padà ṣe bẹ́ẹ̀ ìyẹn lẹ fẹ́ para yín kú sí tó bá jẹ́ torí ìyẹn ni para ẹ kò sẹ́nibọ̀dì kankan tó wà against ẹ̀sìn Islam ọmọ ìyá ni wá nílẹ̀ Yorùbá ẹ̀yin lẹ́ ń kógun jàyàn ó di dandan kó máa sọ wípé ọlọ́pàá nítorí pé ẹ ti ń practice sharia ẹ fẹ́ gbé sharia lọ wọ ilẹ̀ Yorùbá nǹkan tẹ́ fẹ́ ṣe kọ́ nìyẹn Ọlọ́run á mú gbogbo yín. jáde wọ́n sọ̀rọ̀ wọ́n níbi tọ́rọ̀ ìjọba yìí ti wọ́ wá ní subsidy tán lọ yọ kúrò lórí epo wọ́n á ní normal ó yẹ kán yọ pé torí pé ó wà nínú àjẹ́ndà tó yẹ kí Nàìjíríà fi dá. ẹ máa gbọ́ o. ṣùgbọ́n náà tí wọ́n gbé gbà wọ́n lọ́nà tó rọ̀ ǹgẹ̀mí. àṣírẹ́kù ẹ̀dárù ìtàmùdù ń kọfẹ́. àìsà ìkẹ́kẹ́ ò tí yé mi. òye mi náà. ṣé subsidy ló jẹ́ kí gbogbo ilé ayé wọn báyìí ni àbí nǹkan míì tó wà bẹ́ẹ̀. kò ṣe subsidy mọ́ oxygen ni. kò sẹ́ni kankan tí ò promise pé òun fẹ́ ṣe dáadáa kò sẹ́ni kankan tí ò kì í gbèrò rere pé òun fẹ́ ṣe dáadáa. ẹ máa gbọ́ farabalẹ̀. ṣùgbọ́n tí yorùbá ti máa listen sí mọ́ra àwọn dns because kì í ṣe pé gbogbo àwọn ìgbìmọ̀ asòfin ilé ìgbìmọ̀ asòfin kékeré ilé ìgbìmọ̀ asòfin àgbà kì í ṣe pé gbogbo wọn ni ló lọ ṣiṣẹ́ fún wa kì í ṣe pé gbogbo wọn ni wọ́n lọ jìyà nítorí tiwa kì í ṣe pé torí tiwa ni gbogbo wọn ṣe ń ṣèpàdé. mo sọ kinní kan níparí fídíò mi tí mo ṣe bọ̀ mi ò sọ délẹ̀ ó dàgbà àkókò ní fún mi láti sọ délẹ̀. ìpè bàbá. Imra Dauda Tàhún Olúwo tẹlúwọn Tàhún Olúwo Tàhún mufti wo ẹgbẹ́ tí inú yín àti tìta ẹ̀kan papọ̀ ó yá wá gbọ́rọ̀ lẹ́nu àwọn ọmọ ọkọ original Yorùbá nation ti gòkè àgbà ó ti lọ fàfàfà àtọ́ba àti ìjòyè wọ́n fẹ́. ẹ bá mọ̀ pé gbogbo àwọn nǹkan yìí kò rọrùn fún yín láti ṣe ó bẹ́tà kẹ́ ẹ mi ò wá sọ bó ṣe fẹ́ sọ́ọ̀sì pé ó bẹ́tà kẹ́ ẹ ka lẹ́tà táwọn Yorùbá nation tó kọ sí yín kẹ́ ẹ find the solution lórí ẹ̀. ó tán. lára àwọn òṣèré tíátà wa bọ́dà wa original ọmọ ọkọ Ajambádàn òun ló ń sọ̀rọ̀ yẹn o mo kàn fẹ́ kí Olúwo àti ìwọ mufti wo Tàhún tẹ́ ń ṣe tàṣẹ́rí Tàhún tẹ́ ń ṣe kiri ó ti kó sí yín lọ́pọ̀lọpọ̀ jẹ́ kẹ́ rí nǹkan tó ń lọ Yorùbá nation ti lọ fà á gbàgbé òṣì Yorùbá nation ti lọ fà as a matter of fact mufti Tàhún Yorùbá nation yẹn ní gbogbo ọmọ Yorùbá náà pariwo fún nísìnyí o àtọ́ba àti ìjòyè
everybody nílé lóko lẹ́yìn odi náà sọ pé Yorùbá nation la fẹ́, Yorùbá nation la fẹ́, Yorùbá nation la fẹ́. ṣùgbọ́n nǹkan tí brọ́dà yẹn sọ ó ní bàbá Tinubu ó ti fi hàn gbangba pé àtàwọn tẹ́ kó jọ àti everything tẹ́ kó lọ tẹ́ ẹ lọ síbẹ̀ ẹ lọ represent anybody wa níbi tá a bá dé yìí a ti rí wípé kò sí nǹkan kan tó ń bọ̀ jáde ire kan tó ń bọ̀ láti bẹ̀. ẹ wò wọ́n ní ẹgbẹ́ lẹ́tà tí bàbá Akíntóyè gbé ránṣẹ́ sí yín ẹ kà á ẹ bọ́wọ́ lu kíní tá à ń wí kẹjá máa bá tiwa lọ ẹ̀yẹn dúró táwọn ẹ̀yin lè dúró sí wọn Nàìjíríà àwa gan ò ní ìdí yín ọmọ àlè nìyẹn táwọn Olúwo ẹ pẹ̀lẹ́ ẹ̀ṣẹ̀ ẹ̀sìn Awórò ẹ̀sìn kan sì tún ń bọ̀ tó máa láòdù ẹ̀sìn international ẹ̀sìn yẹn á wálé débi wípé Olúwo ẹ̀ nílé jáde nulẹ̀ for a long time. Olúwo tí ẹ bá mọ̀ ẹ̀yin ọmọ Yorùbá wọ́n ti minus ẹ̀ nílẹ̀ Yorùbá ó dà náà onírọ́ ni mo pa àwa ọmọ kan ti ń dára wa mọ́ àti ń yàgò fáwọn ọmọ àlè ẹjọ́ gbogbo ọba aládé gbogbo àwọn pàtí tó ń rí láti bí ọjọ́ mélòó kan tí wọ́n ṣe bolo ti rólúwo yàtọ̀ fúnbi tó ti dàbí monkey tọkọ súùtù the last monkey ní Ìdànrè wọ́n ní the last monkey ọ̀bọ tó kù ní Ìdànrè wọ́n ní kò sọ ọ̀bọ mọ́ ọ̀bọ ó dẹ̀ pọ̀ ní Ìdànrè tẹ́lẹ̀ wọ́n ní Ìdànrè ọ̀bọ last ọ̀bọ tó kù ó de táì ó ti wọ súùtù ìyẹn ó ti yé bẹ́ẹ̀. Ibo lẹ ti rí táwọn ọba aládé lọ́balọ́ba níjòyè wà àwọn èèyàn jàkànjàkàn nílẹ̀ Yorùbá ẹ̀rọ Olúwo láàrin wọn láyé ń bo ó ti tàhún lọ ó ti yọ yín sẹ́tì mọ́fìtì wàá fẹ̀sùn kúkú máa gbó àṣẹ tàhún Yorùbá nation tó wá ń jó ẹ̀yẹn ó ti lọ fà jọ nítorí Ọlọ́run bá mi fún tàhún bá mi fún lẹ́sìn bíi drop your comment má gbàgbé láti bá mi thumb up tó bá dọ́dọ̀ ẹ bá mi share video kó bá mi share dé ọ̀dọ̀ mọ́fìtì Ìwó tí ò dẹ́dẹ́ mọ́fìtì Imra Dauda tàhún àti brother Olúwo bá mi share kí wọ́n fẹ́ tí ara wọn gbọ́ ọmọ àlè nìyẹn Dára lórúkọ mi bó ti ẹ̀ ń gbógun ti ilẹ̀ bàbá mi ilẹ̀ Yorùbá nìyẹn lára pọn mi síkùn ẹ̀ ṣó wá rí orí olókun yẹn has come to stay tó bá máa kú ni kò kú ara lógo àṣà ìṣe wa nílẹ̀ Yorùbá ni ìrandíran babaláku babá ẹ̀ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n kò lè ṣe nǹkan kan kò lè yí padà as a matter of fact ní kí brother Olúwo kó yé dé adé orí ilẹ̀ Yorùbá mọ́ torí orí olókun yẹn la fi rí lórí adé tó ń dé tá a fi ń pè lọ́ba ní kó má dé adé wa mọ́ kò ń ṣọba mọ́ kó máa lọ sí nọ́ọ̀tì ẹ lọ bá tàhún